Àtúnṣe Ifẹ̀ apá kejì dé. Mo mọ̀ pé ìṣìrántí ibi tàkọ́kọ́ parí sí. Ọ̀rọ̀ oyè Sòókò tí wọ́n ń jẹ lálèdè Ifẹ̀ la fẹ́ mẹ́nu rẹ̀ sọlẹ̀. Gbogbo wa ti mọ̀ ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tó ń jọba tó ṣe páwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti jẹ́ Sòókò. Ṣé ẹ sì rántí? Láfogídó, Ọ̀ṣínkọ́là, Gíẹ̀sí, Ògbóòrú, nílé ibòmíì irọ́ ni wọ́n ń pa tanra wọn jẹ. Gbogbo àwọn wọ́lùkọlù Sòókò tó wá ń rú àwọn Ifẹ̀ lójú lọ́jẹ́ kó Ológundúdú ó jáde kó pariwo káyé ó tó polúkúrúmuṣu. Àtúnṣe ń bẹ kábíyèsí, àtúnṣe sì wà lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe pókù díẹ̀. Ẹ wí fáwọn ọba lùfọ̀n àtàwọn ìdílé gbogbo tí wọ́n ti fi wọ́n jẹ honorary Sòókò. Mi ò bínú sẹ́nikẹ́ni, mi ò lẹ́nìbọdì sínú. Ohun tó ń bẹ nínú gẹ̀sẹ́ẹ̀tì ìtàn òdodo lológundúdú ń sọ. Ẹ̀yin honorary Sòókò ẹ lẹ́bi, ibi ẹ̀bí ti wá á sì ya bẹ̀tọ́ bá yá lẹ́sẹ̀lẹ́sẹ̀ lológundúdú ń bọ̀rọ̀ bọ̀. Ẹ sinmi agbájá, ẹ jáwọ́ gbogbo ẹ̀yin tí ń dorí àṣà àti ṣe Ifẹ̀ kodò. Ẹ jẹ́ ká pàkíyèsí kábíyèsí sí nǹkan kan. Ifẹ̀ ń bínú. Ọ̀nìrìṣà olórí ayé gbogbo gbọ́ o, gbogbo Ifẹ̀ nílé lóko lẹ́yìn odi inú wọn ò dùn, wọ́n ń bínú. Ohun tó ń bí wọn nínú díẹ̀ nínú ẹ̀ náà lológundúdú fi ń pariwo. Oyè Sòókò tó wá di wọ́lùkọlù yìí ń báráyé nínú. Kábíyèsí ẹ ṣàtúnṣe ọ̀rọ̀ lásìkò ọ̀rọ̀. Olúwa mi o, kábíyèsí Ọ̀nìrìṣà, ìwọ gángan kọ́ nífẹ̀ẹ́ ń bínú sí o. Àwa ò jáde láti bọ́ bàjà. Ifẹ̀ for betterment movement. Ẹ lọ wo dáàmù tí bàbá wa Awótorebọ̀ gbé wá sílé Ifẹ̀ nígbà tó ń ṣe mínísítà. Ẹ lọ wo bó ti dà. Ẹ jẹ́ ká dákẹ́ náà torí pé ó ń bẹ nínú apá kẹta orin tó tún fẹ́ jáde. Àtúnṣe Ifẹ̀ táwa ń wí ara rẹ̀ ló wà. Kábíyèsí o, bàbá lè bínú sọ́mọ, ọmọ lè bínú sí bàbá. Tí bàbá bá bínú tó lọ sọmọ rẹ̀ sódò, ìgbà tínú bàbá bá wá rọ̀ tán ńkọ́ tí ò bínú mọ́, ṣé bàbá lè lọ gbọmọ padà lọ́dọ̀ Olúwẹ̀rí ni? Ìkíwò ìkòròwò ń tá a bá dìjọ wò gẹ́gẹ́ ní igun, ọmọdé gbọ́n àgbà gbọ́n ńlá fi dáṣẹ̀ lálẹ́ Ifẹ̀. Kábíyèsí o, àtúnṣe Ifẹ̀ ọwọ́ yín náà ló wà, ọwọ́ yín ni. Ọọ̀ni kì í bínú, ọba ò gbọ́dọ̀ bínú. Bínú bá ń bí aráàlú inú ò gbọ́dọ̀ bọ́ba. Ti yájúyájú kọ́ dádì ẹ fún mi lówó oúnjẹ. Ìkọjá àyè kọ́ ni kọ́mọ ó béèrè ẹ̀tọ́ ẹ̀. Àwa ń wí fún yín, àkìtàn ní kábíyèsí kò gbọ́dọ̀ bínú. Ọlọ́gbọ́n òmùgọ̀ gbogbo wọn ni ó dalẹ̀ sórí àkìtàn. Dandan ni kábíyèsí àtúnṣe apá kejì yìí ó tó fún gbogbo àgbààgbà kí wọ́n wọlé àpérò. Mo lè má mọ̀rọ̀ sọ, kábíyèsí ẹ gbà mí bí mo ti rí. Ta ló tó gbéná wojú irúnmọlẹ̀ láàfin? Mo ṣe tó mo kọ́ ba rere. Àìmọye ohun tí ń lọ nílé Ifẹ̀ tínú kábíyèsí gan ò dùn sí tó mọ́ba mi kanlẹ̀ ní tẹ̀dùntẹ̀dùn. Ayé wa dojúrú, àwa mọ̀ ìyàtọ̀ nínú kìjìpá àtàwọ̀ ẹran nǹkan ṣe. Kí ló dé gbogbo ètùtù tí wọ́n ń ṣe fáwọn òríjínà Sòókò tí wọ́n jọmọ ọba? Kí ló dé tẹ́ tó wá ń ṣe fáwọn honorary Sòókò? Báwo ni wọ́n ṣe mọ̀ ìyàtọ̀ tó bá yá? Ajura wa lọ kinní kan la fi jura wa lọ. Ìgbà tó ti jẹ́ pé honorary Sòókò làwọn jẹ́, kò yẹ kí wọ́n máa jókòó pàdé ìgbìmọ̀. Tèmọ̀ lukutu pẹ́pẹ́ ń pẹ̀bẹ́. Bó tiẹ̀ gbọ́ páwọn alátẹnujẹ Sòókò táwọn tiẹ̀ tún jọmọ ọba tí wọ́n jẹ́ original Sòókò, wọ́n tún ṣe PA fáwọn honorary Sòókò nítorí oúnjẹ. Ọmọ ọba tún ṣẹrú nílé ọba, ọmọ ọba tún ṣẹrú láàfin. Èmi ò mọ̀ pé a lè ráwọn amúmímùràwé òpònú ayírádà nínú Sòókò. Ọládélé Ọlásọjí Ajílẹ̀ sọ̀rọ̀ Sòókò àdìmúlà honorary ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ o. Saliu Saka Erinlẹ̀ Sòókò aláyémọrẹ honorary ni. Olújọba Festus Sòókò Arógundábì honorary ni kì í sọmọ ọba. Ọpẹ́lóyè Àlàní Sòókò Oníjàrá honorary ni. Ọbáfisóyè Adébáyọ̀ Sòókò ọmọ ọlọ́jà honorary ni, wọn kì í sọmọ ọba. Ẹ jẹ́ kó yé eyín kó lè clear ńlá ṣe dárúkọ wọn. Adémíjù Adékànmí Olúwatósìn Sòókò wá ní Sanni kì í sọmọ ọba, kọ̀ wá láti ruling house. Adémọ́lá Ògúnfidódò kì í sọmọ ọba, kọ̀ wá láti ruling house. Mo fẹ́ kẹ́ ẹ dá wọn mọ̀ yàtọ̀ ló jẹ́ tètè pariwo wọn. Báwọn míì bá tún dé tó jẹ́ honorary, a gbọ́dọ̀ dárúkọ wọn kẹ́ ẹ lè mọ̀ wọ́n yàtọ̀. Ẹ wò ó kábíyèsí, ẹran ni lọ sájọ Sòókò kẹwàrà táwọn honorary ń dá. Wọ́n tún ń bá wọn du ṣíà nílé ìgbìmọ̀ asòfin wọn.
ojú dá wọ́n tún fagagbága wọ́n ní wọ́n ń lérí mọ́ mi àwọn fáwa náà ìṣòkò kan fẹsẹ̀ halẹ̀ kùràkùrà bí ewúrẹ́ gbogbo gbígbó ajá yín lásán ni ẹ lè dá nǹkan kan ṣe kò sẹ́ni tó lè dúnkòokò mọ́lógun dúdú ta lọ̀pọ̀lọ́ yín dẹ́rù bà. ẹ gbà bẹ́ẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ ẹ wọ́rọ̀ mi sọ. ẹ̀yin ọ̀ríjínà sòókò tẹ́ ẹjọ́ mọ ọba látòrí bàbá Arátúndé Bùnmítúndé Kẹ̀mádé Elúgbajú Tajudeen Lawal àti dédé sòókò tó dọ́mọ ọba gbogbo yín lẹ ti gbàbọ̀dè mo gbọ́ pé ẹ ti jàlùbọ́sà ẹ ti jẹ dòdò ìgbà tá ẹ rí pọ́nà sọjí Ọládélé Ajílẹ̀-Ṣòro àtàwọn fẹ́ẹ̀kì ẹgbẹ́ ẹ̀ wọ́n dé tí wọ́n fẹ́ jẹ sòókò kí ló dé tí gbogbo ọ̀ríjínà sòókò pariwo fún Ilé-Ifẹ̀ ká gbọ́ èké ni yín ẹ nífẹ̀ẹ́fẹ̀ ohun tá ẹ̀jẹ̀lẹ̀ ń wá ẹ wò ó gbogbo wa la gbọ́ bí wọ́n ti ṣe ń fún yín lówó òye tí wọ́n fọ́ ní kálukú yín a lè sọ ní gbangba ẹ̀yin ọ̀ríjínà sòókò tẹ́ ẹ gbowó tẹ́ ẹ gba mọ́tò lọ́wọ́ àwọn fẹ́ẹ̀kì sòókò ọ̀ya ẹ lọ gbé mọ́tò lẹ̀. ẹ lọ gbé mọ́tò lẹ̀ ẹ lọ gbé mọ́tò lẹ̀ ẹ dáwó wọn padà. ẹ wò ó ẹ fi mọ lólúmọ gbogbo ọtọ́rìtì tọrọ sòókò bá kàn gbogbo ọtọ́rìtì tí ń lọ́wọ́ nínú sòókò gangan làwa ń bá wí mo gbọ́ wọn láwọn bíi méje tún ti tò tí wọ́n fẹ́ jẹ sòókò. olúwa o. ó dọwọ́ yín kábíyèsí Ọọ̀ni ẹ dákun ẹ níṣẹ́ ṣe àwọn àdàmọ̀dì sòókò tí wọ́n ń ṣe kùkù kẹ̀kẹ́ pé wọ́n fẹ́ dádé ẹ já wọn lulẹ̀ bí àpò ẹ̀wà. ẹ wò ó kò sẹ́nikẹ́ni tó lè dúnkòokò mọ́ mi ta lajá yín ń pakuru mọ́ ta lọ̀pọ̀lọ́ yín dẹ́rù bàná èmi ọmọ líle tó dùn àbí sólógun dúdú tó bímọ méjì tó lù kan pa tó torí ìbàǹtẹ́ fàyà rẹ̀ jóògùn. gbogbo ẹ̀yin ọ̀ríjínà sòókò ni mò ń bá wí o ẹ̀yin tẹ́ ẹ gbowó ẹ̀yìn tẹ́ ẹ gbẹ́ ẹ́ńfílọ́ọ̀pù tí wọ́n transfer sínú àkáǹtì yín ní UBA gbogbo yín láti mọ̀ láti gbọ́ bí wọ́n bá ń lérí pé rárá ológun dúdú pa ogun láàdì ń bẹ láàfin ẹ lọ rèé búra ẹ lọ búra káwá wo tí ó ṣẹlẹ̀ tó bá yá ẹ ti gbàbọ̀dè fúnfẹ̀ ẹ̀yin oníjẹkújẹ ẹ wá búra nídìí ogun láàdì pẹ́yìn kọ́ lẹ́ta Ilé-Ifẹ̀ fájòjì. ẹ dìde arise ọmọ Ifẹ̀ ẹ mọ́ fọwọ́ bọnu mọ́ ẹ jáde ẹ sọ̀rọ̀ sókè ìlú fẹ́ gbọ́ ó wá di túláàsì láyé ọba Adéyẹyè yìí láṣàtúnṣe Ilé-Ifẹ̀ gbogbo tó ti ń lọ tẹ́lẹ̀ ọ̀tọ̀ inú kábíyèsí wa Adéyẹyè ò dùn torí pórí báwọn ọmọ Ifẹ̀ ń sá nílé gbogbo ilé iṣẹ́ tó yẹ kí wọ́n gbé wọlé Ifẹ̀ ni wọ́n ń gbé lọ sẹ́yìn odi ẹ̀yin olówó tó jọ ọmọ Ifẹ̀ ẹ máa bọ̀ nílé kábíyèsí ọ̀sẹ̀ yìí ẹ máa bọ̀ àtúnṣe ti wà nífẹ̀ ìlọsíwájú lọ́ba Adéyẹyè ń béèrè ìgbà tá a jagun Ifẹ̀ pẹ̀lú Mọdákẹ́kẹ́ Ifẹ̀ lé gbogbo Ọ̀yọ́ tó wà lóko Mọdákẹ́kẹ́ lé gbogbo ọmọ Ifẹ̀ lóko ìgbà tí Mọdákẹ́kẹ́ délé wọn tí wọ́n lọ ké bá kábíyèsí wọn páwọn ò lóko mọ́ lọ́ba Mọdákẹ́kẹ́ bá pàṣẹ pé káwọn ìjòyè lọ pín gbogbo oko tí wọ́n ti lé àwọn Ifẹ̀ níjọ́sí kí wọ́n pín fún gbogbo Ọ̀yọ́ Mèsì. Mọdákẹ́kẹ́ gbéra wọ́n lọ Ọ̀yẹ̀rẹ̀ wọ́n dé Tòrò wọ́n lọ Abóríṣàdé wọ́n dá Lápáta gbogbo oko Ifẹ̀ tó ń bẹ lákàtà wọn pátápátá ni wọ́n ti lé ọmọ Ifẹ̀ wọ́n sì lọ pín gbogbo oko fún wọn. gbogbo oko Ifẹ̀ ọwọ́ àwọn Mọdákẹ́kẹ́ tá a lé nílé Ifẹ̀ ló wà. àwọn àgbẹ̀ tó jọmọ Ifẹ̀ tí Mọdákẹ́kẹ́ lé kó lóko tiwọn wọ́n sọ kún wálé kàkà káwọn òjòyè ó lọ pín oko tá a ti lé Mọdákẹ́kẹ́ fáwọn ọmọ Ifẹ̀ tí wọ́n ti lé ní Mọdákẹ́kẹ́ ohun tá a gbọ́ ni pé àwọn ìjòyè àtàwọn ẹmẹsẹ̀ ni wọ́n wá pín oko náà mọ́wọ́ nítorí pé kòkó ti jáde lọ́dún tí wọ́n ń lé wọn kiri gbogbo ọmọ Ifẹ̀ tí wọ́n lé lóko wọ́n wá da lárìn kiri bí ẹyẹ oko ìrònú kí láá jẹ ńlọ́pàá bàbá ẹlòmíì gbogbo oko tó jẹ́ ti Mọdákẹ́kẹ́ tí wọ́n ti lé wọn kúrò níbẹ̀ kàkà kí wọ́n lọ pín fáwọn ọmọ Ifẹ̀ là ń wí o ó ń bẹ lọ́wọ́ gbogbo òjòyè á sì mọ dárúkọ wọn tó bá yá o àsìkò tá a sọ̀rọ̀ rìsáàfù tí ì dé ẹ mú sùúrù. oko tí ọba Síjú Adé tún pín ní rìsáàfù fún gbogbo wa àsìkò tí ọba Adéyẹyè dé tí kábíyèsí gorí ìtẹ́ làwọn tọ́ọ̀gì wọnú rìsáàfù tí wọ́n bẹ̀rẹ̀ sí sáwọn èèyàn lọ́gbẹ́ wọ́n ń lé wọn kúrò láàrin oko wọ́n ń lé wọn lórí oko bẹ́ẹ̀ kẹ̀ Adéyẹyè ò rẹ́nìbọ̀dì níṣẹ́ iṣẹ́ ara wọn ni wọ́n ń jẹ́ wàláhì tàláhì. ebi ń pọ̀ pọ̀lọpọ̀ ẹ̀dá lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ ọmọ bíbí inú Ilé-Ifẹ̀ táwọn ìjòyè sì ń jàjẹ́ bánu àjẹtàkìtì àjẹsù sára wọ́n ń pamọ́ lẹ́kún wọ́n ń jayé lójú ara wọn náà nìyẹn àwọn ẹrúkẹ́rú tówó oṣù wọn ò pé 20,000 wọ́n ń kọ́lé 20 million nífẹ̀. àtúnṣe ń bọ̀
kí kálukú lọ gbáradì Ifẹ̀ ń bínú àrà táwọn olóyè àtàwọn ẹmẹsẹ̀ ń dá. kábíyèsí ẹ lọ ṣèwádìí ẹ ṣàtúnṣe Ifẹ̀ ń bínú. gbogbo ọmọ Ifẹ̀ nílé lóko ẹ jí gìrì ẹ jí lójú oorun. àti mẹ́gbẹ́ tuntun wá Ifẹ̀ for betterment movement ló ń jẹ́. ohun àwa dúró lé lórí ni pé kílé Ifẹ̀ ó yàtọ̀. Ifẹ̀ for betterment movement ti dé o. ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kífẹ̀ ó dìde kífẹ̀ ó kúrò nínú ẹrọ̀fọ̀. tẹ́ nífẹ̀ẹ́ àti darapọ̀ mẹ́gbẹ́ Ifẹ̀ for betterment movement. ẹ pè mí lórí nọ́mbà mi 09151525354. ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 09151525354. àní ìdìkà dárúkọ yín ẹ lè wà ń bẹ̀. àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. oyin bóyin ṣe wọ́n sì sáfárá oyin tígítọ̀ pẹ̀lú bá gbóṣowọ́pọ̀ kó tó dìgbẹ́ èèrà parapọ̀ mọ́ mọ́gìyàn. ẹ wá wí fún mi ta ni àyálẹ́kò tó lè dúró gbégi sọ́pọ̀ ejò nígbó kọ́rẹ́gbẹ́ onírúurú ejò kọ́mọ̀nà pápá bora. ẹ dìde àráìsì gbogbo ọmọ Ifẹ̀ kẹjá wọlé àpérò. àtúnṣe Ifẹ̀ apá kẹta ń bọ̀ lọ́nà kò tún ní pẹ́ dé. Ifẹ̀ for betterment movement. a ti lọ kí ọba ọjọ́rá níjọ́rá ìpínlẹ̀ Èkó nítorí pé ọmọ eléré dùnmí ìpè àrírè tantan ni ọmọ ilé ọyárọ̀ ni màmá tó bí ọjọ́rá tó ń sọba lọ́wọ́lọ́wọ́ nílùú Èkó. ọba Abdulfatai Aremu Arómiré ọjọ́rá ọ̀fìn ìjọra baba ní baba. ó ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà. ó fún Ifẹ̀ for betterment movement náà lówó. ó tún fún wa ládùúrà rẹpẹtẹ. nínú ọlá ńlá rẹ̀ tó dá wa lẹ fi ń gbọ́ orin ewì tó ń jáde. ẹ̀yin tẹ́ ẹ jọ́mọ Ifẹ̀ náà ẹ sì lè ràn wá lọ́wọ́. afẹ́kẹ́ tó dúró gbẹngbẹng kálẹ̀ṣẹ̀ ńlẹ̀. ọba Aremu ẹ ṣé o Arómiré ọjọ́rá òfin ìjọra Èkó adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ rẹ̀ kábíyèsí o. tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì àtúnṣe Ifẹ̀ kẹ́ ẹ sọ pé Kunle Ologundudu ni Kunle Ologundudu ni. èmi lọ́kọ́ ṣoṣo ọmọ líle tó dù á bí ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú awo erin tí dààmú sọ̀nà. àtúnṣe Ifẹ̀ apá kẹta ó ń bọ̀ lójú ọ̀nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀.